dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Ìròyìn eléyìí ló ṣe àfihàn lórí bí adelé adarí ètò ọ̀rọ̀ ìròyìn àti ti ìbáṣepọ̀ ilé ẹ̀kọ́ gíga ti yunifásítì ìlú Àbújá, Dókítà Habib Yakub ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà láti ṣe ìrànlọ́wọ́ ohun àtìlẹ́yìn fún wíwá ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga àwọn tí ó ti di wíwá báyìí. Orúkọ akẹ́kọ̀ọ́bìnrin yìí ni Saidat Usman tí ó wà ní ìpele àkọ́kọ́ 100 level ní dìpátímẹ́ǹtì accounting. Àwọn alábòójútó ilé ẹ̀kọ́ gíga náà ṣàlàyé pé ṣe ni wọ́n fi tó àwọn létí wípé akẹ́kọ̀ọ́bìnrin yìí di wíwá ní kété tí ó jáde kúrò nínú ilé rẹ̀ tí ó ń gbé, èyí tí ó wà ní Kòtàngórà Estate, Gbagbalangba, Àbújá, ní nǹkan bíi dédé agogo 8 òwúrọ̀ 8 a.m. ní ọjọ́ Ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ 18 oṣù kejì February 18 ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìbẹ̀rù ìbojú ohun ìfòyà ti mú àwọn olùgbé òtónà agbègbè kan ní ìjọba ìbílẹ̀ Gaski ní ìpínlẹ̀ Kebbi lẹ́yìn ìgbà tí wọ́n gba ìwé tí àwọn afurasí adàlúrú agbébọn kọ sí wọn tí wọ́n sì ń béèrè owó rọ̀gùnrọ̀gùn tí ó tó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà (100 million naira) kí ó tó di pé àwọn wọnú ìlú wọn wá láti wá wàásù. Ìròyìn ló tún ṣàlàyé síwájú wípé èdè Haúsá ni wọ́n fi kọ ìwé náà tí wọ́n sì fi ọjọ́ 17 oṣù kejì February 17 sókè ìwé kíkọ náà. Inú ìwé yìí náà tún ti sọ pé àwọn kò bá wọn fi ọ̀rọ̀ náà dẹ̀wẹ́kẹ̀ rárá, èyí tí ó já sí wípé wọn kò gbọdọ̀ dágunlá tàbí kọ etí ikún sí i. Wọ́n tún wá fi ìlú Woro ti ìjọba ìbílẹ̀ Kayama ìpínlẹ̀ Kwara ṣe àpẹẹrẹ tí wọ́n kọ etí ikún sí ìkìlọ̀ àwọn. Gbogbo ènìyàn ló mọ ohun tí ojú wọn rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ọmọ ogun Adikai ló ṣe àfihàn ìròyìn yìí nípa bí wọ́n ṣe fi ọwọ́ ṣìnkún òfin mú ọkùnrin kan tí ọjọ́ orí rẹ̀ kò tíì ju 64 64 years lọ, tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Dauda Usman Gumbunla ní ibùdókọ̀ Madagali ní ìpínlẹ̀ Adamawa lórí ẹ̀sùn pé ó ń lọ pèsè ohun èlò àti irinṣẹ́ ìjà olóró fún àwọn adàlúrú agbébọn láti fi kojú àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ilé-ẹjọ́ tí ó ga ti ìpínlẹ̀ Akwa Ibom èyí tí ó kalẹ̀ ní ìlú Uyo ti dá ẹjọ́ ikú fún pásítọ̀ ìjọ Living Faith tí gbogbo ayé mọ̀ sí Winner Chapel lórí ẹ̀sùn pé ó gún ọmọ onílé rẹ̀ Gabriel Bassey Edward pa ní ọjọ́ 21 oṣù kejìlá December 21 ọdún 2020 ní Ifá-Ìkọ̀túbọ̀, ìlú Uyo. Adájọ́ Gabriel Ete ṣe ìdájọ́ rẹ̀ ní ọjọ́ 19 oṣù kejì February 19 ọdún 2026 tí ó sì ṣàlàyé wípé pásítọ̀ Prince Emmanuel Umo jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn, nítorí náà kí wọ́n lọ yẹgi fún un. Ìwé ìròyìn ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí pásítọ̀ Umo ṣe pa onílé rẹ̀ tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti UNIUYO tí ó wà ní ìpele 5 500 level akẹ́kọ̀ọ́ civil engineering àti ohun tí ó ṣẹlẹ̀ tí ó fi pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Mínísítà ti ìlú Àbújá Nyesom Wike ti kéde ọjọ́ Ẹtì tí í ṣe 20 oṣù kejì February 20 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́, tí ó sì tún kéde ìséde ní alẹ́ ọjọ́ Ẹtì bẹ̀rẹ̀ láti agogo 8 alẹ́ 8 p.m. títí di agogo 6 alẹ́ ọjọ́ Àbámẹ́ta 6 p.m. Ṣùgbọ́n kí gbogbo olùgbé ìlú Àbújá tú yáyáyàyà síta láti dìbò fún ẹni tí wọ́n fẹ́ nínú ètò ìdìbò ìgbìmọ̀ àgbègbè ti ìlú Àbújá tí yóò wáyé ní ọjọ́ 21 oṣù kejì February 21 tí í ṣe ọjọ́ Àbámẹ́ta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ètò ìròyìn fún El-Rufai Muyiwa Adékẹyè ti sọ jáde síta wípé àjọ ti Independent Corrupt Practices and Other Related Offences Commission (ICPC) ti lọ tú ilé El-Rufai tí ó wà ní ìlú Àbújá ní Ọjọ́bọ̀, tí Ọkọ̀ Ude, ẹni tí ó jẹ́ olórí fún ètò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ fún àjọ ICPC, kò sọ ohunkóhun fún iléeṣẹ́ The Guardian nígbà tí wọ́n lọ kàn sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Agbẹnusọ
fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) lápapọ̀, Bọ́lájí Abdullahi ti sọ jáde síta nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣe ní ilé-iṣẹ́ móhùnmáwòrán ti Iroyin ní Ọjọ́bọ̀ wípé àjọ tí ó ń rí sí ṣíṣe ọrọ̀ ajé àti owó ìlú ní kúmọkùmọ (EFCC) àti àjọ ICPC ti ń ṣe iṣẹ́ takuntakun nípa bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú Attorney General ti orílẹ̀-èdè yìí lápapọ̀ tẹ́lẹ̀rí Abubakar Malami àti gómìnà àná ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai, ṣùgbọ́n ó dàbí ẹni pé iṣẹ́ takuntakun tí àwọn àjọ méjèèjì yìí ń ṣe kò jù lórí àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn tí wọ́n wà ní ẹgbẹ́ alátakò, èyí tí ó kan àwọn lóminú nípa pé wọ́n ti sọ àwọn àjọ yìí di irinṣẹ́ èlò ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti orílẹ̀-èdè Nàìjíríà (NANS) ní Ọjọ́rú ni wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn wọ́ọ́rọ́wọ́ ní Indian High Commission tí ó wà ní ìlú Àbújá lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ nínú ìròyìn tí wọ́n gbọ́ gẹ́gẹ́ bí yíya àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n kẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wọn sọ́tọ̀, fífi ìyà jẹ wọ́n láìnídìí, fífi ẹ̀tọ́ wọn dùn wọ́n, dídúnkòokò lajà mọ́ wọn, wíwu ìwà búburú sí wọn nítorí pé wọ́n wá kẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wọn. Àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ wá fún ìjọba àpapọ̀ ní gbègéde ọjọ́ 7 láti tètè wá ojútùú sí gbogbo ọ̀rọ̀ yìí, bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò lo ọwọ́ òfin fún ìgbésẹ̀ tí àwọn yóò gbé jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ní àfikún ọ̀rọ̀ igbákejì ààrẹ ẹgbẹ́ yìí, Comrade Abubakar Malami wípé àwọn kò ṣe ìfẹ̀hónúhàn tí ó lòdì sí orílẹ̀-èdè India bí kò ṣe pé àwọn fẹ́ ìdájọ́ òdodo, nínàtán, lílo ẹ̀tọ́ àti ṣíṣe ìtọ́jú kan náà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó wà ní ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣàláì lọ kàn sí YouTube channel Ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.